ìyá tó bí mi lọ́mọ ànímọ́tò ṣẹ̀díà ọmọ alẹ́gbẹ̀ẹ́ mi mo dúpẹ́ lọ́wọ́ ojú tó wò ní tó jẹ́ bàbá aláìwá ọba síkírù káìdé adétọ̀nà ọ̀gbọ́gbá tí gbogbo ọkì èdè mú ojú mẹ́rin ló ń bí ìgbà ojú ló ń tọ́ mo dúpẹ́ lọ́wọ́ kábíyèsí ọba adétúbí àkànní sáyé ọ̀làmìlàdé èèyàn tó fi gbogbo ìgbésí ayé tó fi lé mi lọ́wọ́ tó fi tọ́ mi mo dúpẹ́ bíbí tó bí mi mo dúpẹ́ títọ́ mi tọ́ mi mo dúpẹ́ lọ́wọ́ ẹni tó fi lórí kíkọ tó fi ṣe ìdìbò gbogbo sẹ́ẹ̀kì lẹ́nu Síkírù Àgbégbèmí sàn mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ẹ̀dá tí ti bá ara wọn kọjá nípa ìgbésí ayé rere mo dúpẹ́ lọ́wọ́ ọkùnrin àtòbìnrin ọmọdé àti àgbàlagbà mo dúpẹ́ lọ́wọ́ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tó wò ní ṣíṣe lọ́sàn-án lọ́wọ́ tó dà nípa ọmọ ọjọ́ tó sọ ní di ìkan nínú àwọn olórí rẹ̀. Ọ̀gá mi lọ sọ́nà ìyàwó mi Fátíà Àgùnfẹ́ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ mi. Wọ́n pẹ́ ní pàtàkì ó wá lọ sọ́dọ̀ kábíyèsí bàbá mi ò tó yí pẹ̀lú ọmọ ikú tí kan kò lè pa ọmọ àrùn tí àrùn kan kò lè ṣe ọmọ òfò tí òfò kan ò lè ṣe ọmọ àdábáyé kábíyèsí ọláyíwọlá ikú bàbá èlé òòṣà gbọ́ngbọ́n ojú òmìnir ọláyíwọlá àtọ̀gbọ́n oríṣiríṣi ó sọ mí di àjọbí nínú ọmọ. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ẹ̀yẹ́ká ìyá mi ìyálẹ́gbọ́tọ́ mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ̀kọ́ àdúrótì ìrìn àjò ọdún mọ́kànlá tó wá yọrí sí tó yọrí sí ìrìn àjò ọdún mọ́kànlá tó wá yọrí sí tó yọrí sí ní dúpẹ́ kábíyèsí mo mọ̀ lóore mo mọ̀ lóore o mo mọ̀ lóore nítorí pé àwọn àgbàlagbà àìkòwé iwájú ikú bàbá èyí ṣùgbọ́n bàbá ti di àríkọ̀ ọmọ sábà yìí mo ti wá di ojú gángan ọmọ fún kábíyèsí ọláyíwọlá pẹ̀lú gbogbo akílẹ̀ ilẹ̀ Yorùbá pátápátá gẹ́gẹ́ bí ìkan nínú àwọn ọmọ ọba lákìlẹ̀ Ìjẹ̀bú mo dúpẹ́ pé ìpínlẹ̀ Yorùbá ẹwọ Ìjẹ̀bú ṣùṣù ẹwà ṣe Ìjẹ̀bú lóore ẹwà pa Ìjẹ̀bú fún bí Ìjẹ̀bú ṣe jẹ́ láti ìpínlẹ̀ bàbá mi Àwùjalè ló sọ fún mi pé àjọṣe tó wà láàárín àwọn àti kábíyèsí ọláyíwọlá múnádóko láti gbà ayé òwáṣẹ ìran bàbá ńlá mi tó jẹ́ Àwùjalè tó ti ní àjọṣe tó múnádóko pẹ̀lú ìpínlẹ̀ Yorùbá mo dúpẹ́ iṣẹ́ gbẹgbẹ́rẹ́ mi lọ́wọ́ gẹ́gẹ́ bí bàbá ṣe sọ fún mi òun ni pé kí ayé tó kú ayé náà ó sì máa kọ́ lásìkò tèmi torí pé bàbá ti wúlò fún mi àwọn àgbàlagbà ti wúlò fún mi kí n tó wá síbí mo ti fọ̀rọ̀ lọ àwọn àgbà mo yọjú sí àwọn bàbá nílé mo sì gba ìrìnà lọ́wọ́ kábíyèsí olówó Èkó
ọba ìwà àìmú Babátúndé Akínyẹlú ó ní kí n máa lọ. Wọ́n ní àwọn ti bá bàbá sọ̀rọ̀ pé oore tí bàbá tó rò kàn wáyé àwọn gbà á tọkàn àti gbogbo ara. Ní gbígbà wọ́n kọ́ ní ìṣà wọ́n pe gbogbo àwọn ọba ládéládé káàkiri wọ́n kọ̀ sí wọn wọ́n sì ní kí n máa lọ. Iṣẹ́ lálẹ́ ọ̀rọ̀ mi, iṣẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi ní ìṣọ̀kan gbogbo Yorùbá. Iṣẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi òun ní àṣepọ̀ gbogbo Yorùbá. Iṣẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi òun ní pé níbikíbi nílẹ̀ Yorùbá nílé lóko àti lẹ́yìn odi nǹkan kan ò túbọ̀ ọmọ Yorùbá láti yà wá ní ẹ̀yàmẹ̀yà mọ́. At this point in time, permit me to converse in a little knowledge of English that I have. I give thanks and grace to Almighty God for this day. This is not just a journey of few weeks or days, but a long 11 solid years. I believe 11 years ago that Kabiyesi first motored the idea of honoring me like today. I probably would have been considered a toddler who still under learning process. But Kabiyesi sent me back to school to go for tutelage, learn the rudiments of life, learn what is called leadership before he considered me worthy of this responsibility. And I stand before everybody here today. I pledge my total commitment to the progress, unification, one united house of the whole Yoruba for the whole of the Yoruba race, both home and abroad. Wherever we can trace the existence of Yoruba lineage, the Ijebu lineage, the Egba lineage, the Ondo, the Ikale, the Awori, whatever, any lineage that associates in the right direction, in good governance, productivity among the race and the entity called Nigeria. I want to use this opportunity to correct some misconception. The honor and the title that was given to me goes beyond my constituency, which as a musician is Fuji. Fuji music was given to me as a responsibility in the area of leadership by Dr. Sikiru Ayinde Barrister. And I will continue my pledge to say, henceforth, what united, what binded everybody together will be my cause. But that will not make me to declare here that my responsibility as say, go beyond just Fuji, but cut across all strata of the society that makes Nigeria a united country. But let me throw this to all musicians of note here present, those that are not here for one reason or the other, that please let us share our sword and carry another sword that stood in the area of peace, transparency, progress in the life of our country, their nation, race, creed, and whatever. And that people who are our professional spirit in Fuji culture will go behind you and abide in the way that is where you come from the name. Gbogbo rẹ̀ yóò bá ní ilé ìtọ́gbé fún mi. Tí abáyẹ́ni tí bá ti ṣẹ̀yìn, ẹ̀fọ́rí ẹ̀jì ní ẹ̀fọ́jì láyọ̀lá aláàfin ẹ̀fọ́jì gbogbo Yorùbá. Sábà ní ẹni tó bínú, ẹ̀fọ́ wọn, ẹ̀fọ́rí ẹ̀jì ní ẹ̀fọ́jì
kọjá fújì ó ti kọjá ẹni orin ní Nàìjíríà gbogbo lórí ẹ̀wọ̀n ẹjọ́ kẹfà yọ ẹ ti ní representative ló wáyé gbogbo olóṣèlú ẹ̀wọ̀n ẹjọ́ kẹfà yọ ẹ ti ní representative ló wáyé ọ̀rọ̀ ní báyìí kò bẹ̀jọ́ wẹ́wẹ́ mọ́ kàṣà máa dúpẹ́ àánú ọ̀rọ̀ nígbà àdéhùn ní ọ̀dí. Newspaper director, whatever, television, radio, online and everything. All our fans, musical fans, entertainment fans, my colleague in the art world, the artists in general, musical and entertainment and art production that your representative has called. I use this opportunity to thank the President of the country, President Muhammadu Buhari, that was duly represented here, the Vice President, Professor Yemi Osinbajo, many governments headship that were all duly represented here, the presence of the Honorable Minister for Internal Affairs, Interior, a person of Al-Hajj Alfa Maulana Abdulrahuf Adesoji Adesola, and also the Honorable Minister for Information, Al-Hajj Naiwola Mohammed, all federal cabinet members that represented both the leadership and Asiwaju Akande, and also distinguished Senator who stood in here for the Vice President and very other sections of government, both Lagos, Ogo, Osun, Ekiti, and Oyo, the host government, Kwara, and everywhere. I thank all of you. I thank you for standing by me. I thank very many people, all friends and fans that came here, security agents. I thank all of you. Thank you. My wife. I have this to say to my wife, a very more responsibility has been rested on us. Join hand with me and let us deliver this. Thank you and thank you and thank you. Thank you very much. Kábíyèsí fẹ́ sọ̀rọ̀ lẹ́yìn eléyìí àwọn tàbí gbogbo àwọn yẹn fọ́tò ẹ̀ka ń sọ̀rọ̀. Àwùjalè tí bá fi pàṣẹ ìlú ọmọ ojú ṣàkọlẹ̀ àbọ̀dì. Ẹ ṣeun àdúgbò ẹ jọ ń torí Ọlọ́run ẹ bá wa kúrò níbi tá a dúró sí. Lẹ́yìn eléyìí. Mr. DJ, thank you very much. Olórí ìwà jọ̀wọ́.
Mo kí Kọ́ṣà fún àbọ̀ sí àárín wa. Fọláṣadé Kọ́ṣà, mo kí wọn fún àbọ̀ sí àárín wa. Fọláṣadé Akílábí, aya Akílábí, thank you for coming. Bẹ́ẹ̀ ni mo kí Àlíájà Latifa Adébọ́lá, thank you for coming. Láti ilé Èkó. Gbogbo àwọn onífújì lápapọ̀ nílẹ̀ Yorùbá àti ní òkè òkun. Wọ́n ní kí a máa dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí a wá síbí lónìí. Ìpè ẹ ṣé, wọ́n kí àwọn ìyá rere kọ́ máa wọlé community. Community page, mo kí àwọn náà thank you. Mo kí Ayábí Ṣínà Àkànní lára àwọn àgbà onífújì fún àbọ̀ sí àríwá. Please lẹ́pẹ́ eléyìí, bàbá wa fẹ́ sọ̀rọ̀. Ọmọ ìdíkò gbọ́dọ̀ ká, ọmọ àrùbáwò gbọ́dọ̀ ṣe, ọmọ ògò tó kò gbọ́dọ̀ ṣe, wọ́n fẹ́ sọ̀rọ̀. So Mr. DJ. Mr. DJ. Gbogbo àwọn ọmọọṣẹ́ Mùsùlùmí wọn ní ọ̀ṣọ́nà ọ̀sẹ̀. Gbogbo àwọn ọmọọṣẹ́ Mùsùlùmí Arúnà ọ̀ṣọ́nà ọ̀sẹ̀. Lọ́dà náà. Àwọn ni wọ́n bá wa pé jáde àgbà ní Adétúnjí tẹ́kì. Ìdílé lẹ́yìn wá láti ọ̀dọ̀ Bọ́lájí Bàsíà láti ìlú Canada àti Fẹ́mi Ṣódìlẹ̀ láti ìlú London. Okay. Let's walk. My friend from another mother, my friend. Bọ́lá Ẹlẹ́jà, ọmọ ìyá rere, aláṣẹ Genesis, mo kí wọn bẹ́ẹ̀ ni mo kí Wàsíù Àkànní, Àkànlọ́rẹ́, Báyé Kọ́rẹ́nsì, mo kí òun náà, mo kí Àlàbí Pasuma Wonder, àtijọ́ wà láti alẹ́ àná. Thank you for coming. Akitoko Ibabo. Ẹni náà tí màmá mi alájà ṣẹ̀rí orúkọ̀dé ẹ ṣé o. Alájí Saka ọ̀rọ̀bọ̀ thank you. Ẹni máa kí lára àwọn tó tẹ̀lé báyìí àti màmú wọlé odò ya láyé. Mo kí òun náà, mo kí Mọ́gàjí Mọ̀ṣú Akéré ìrọ̀lẹ́kẹ̀ẹ́ àwọn Mọ́gàjí tó wà nílẹ̀ ìrànlọ́ kẹ́kì. Ẹjọ́ ní báyìí, gbogbo wa afẹ́kẹ́ lọ jókòó, bàbá wa fẹ́ sọ̀rọ̀, kábíyèsí ikú bàbá yèyé fẹ́ sọ̀rọ̀, ọmọ ikú tí kú ò gbọ́dọ̀ bá fẹ́ sọ̀rọ̀, ọmọ àrùn táwọn ò gbọ́dọ̀ ṣe ọmọ òkò tó kò ní ṣe ó fẹ́ sọ̀rọ̀, ìwọ́n tó mọ̀ pé àrùn ò ní ṣe òkò ò ní ṣe àdánù ò
ní ṣe lọ jókòó bí mo ṣe sọ yẹn lọ jókòó torí pé èyí tá a wí pọ́npọ́lọpọ́npọ́ wíníwíní lójú orogún èjìwọ̀ lójú ìyá òbẹ́sìkì bẹ́sẹ́kẹ́ ẹ lọ jókòó. Please, we want everybody now to please go and visit them. Ẹ jẹ́ ká lọ jókòó, bàbá fẹ́ sọ̀rọ̀. Okay. Kábíyèsí, wọ́n ní kí Máyégún máa bọ̀ wá, àwọn fẹ́ sọ̀rọ̀. Ibikíbi tí King Ọmọgbọ́láhàn Ọlásùnkànmí tó bá wà, kó máa bọ̀ wá sí ẹ̀gbẹ́ bàbá wa Adéyẹmí ẹni o. Kó máa bọ̀ báyìí wá sọ́dọ̀ àwọn báyìí láti wá jókòó. A ní gbogbo àwọn ọba láti ìlú Èkó. Ẹ jọ̀ọ́, ẹ jẹ́ kí wọ́n máa bọ̀, ẹ bá máa fi ojú ọ̀nà yẹn sílẹ̀. Kábíyèsí ní kó máa bọ̀ wá sí ọ̀dọ̀ wọn. Please, let's give the way please. Hi, President. I see you. Everybody, please. Ẹ bá máa fi ojú ọ̀nà yẹn sílẹ̀. Ẹ bá máa sún sẹ́yìn. Malaika Sule, thank you very much. Currency, thank you so much. Alabi Pasuma, thank you. Ẹ jọ̀ọ́, ẹ bá máa fi ojú ọ̀nà yẹn sílẹ̀. Ẹ sún sẹ́yìn. So ẹ bá wa sún sẹ́yìn. Ẹ jọ̀ọ́ ẹ bá wa sún sẹ́yìn o. Ẹni sùúrù. Adéyẹmí Aláàfin wọ́n fẹ́ sọ̀rọ̀ lẹ́yìn tí wọ́n sọ̀rọ̀ àwọn bá bọ́ sí àgọ́ àríyá màmá mi àti mi wá kí kábíyèsí wá dẹ̀ tó kí olóyè tuntun bàbá wa but now. Thank you.
ṣé stéèjì wọn ń bọ̀ àbí ibẹ̀ wá ti sọ̀rọ̀ ọdún máa jẹ́ stéèjì ní àgbẹ̀ wá ti sọ̀rọ̀.